Issue kan happen ní alẹ́ ìjẹta mọ́júmọ́ àná because èmi ò sí nílé, mo travel mo lọ sí Ọ̀ṣun state, so around past 9 lálẹ́, so ó ní ìyàwó Táíwò dédé call mi, so bọ̀ mo rí pé nínú ohun ẹ̀yẹn ó ń panic. Kí ló ṣẹlẹ̀ wá ní àwọn kan kó ìbọn wá bá wọn nílé, pé àwọn mẹ́rin ni wọ́n, gbogbo wọn náà dẹ̀ kó ìbọn wá bá wọn nílé, pé wọ́n ṣe wọlé immediately wọ́n kàn bẹ̀rẹ̀ pé ibo ni Kẹ́hìndé wà, yàrá Táíwò tó kú dà, àwọn gold tán ló dà, fóònù Táíwò dà. Wọ́n láwọn sọ pé fóònù Táíwò wà lọ́wọ́ mi, wọ́n ní káàkì ńkọ́. Wọ́n láwọn sọ pé mi ìsínlẹ̀ mo travel pé kí mọ́tò ẹ̀ náà ni mo gbé lọ kankan. Wọ́n sọ pé Kẹ́hìndé yẹn gẹ́gẹ́ làwọn wá pé àwọn fẹ́. ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu Kẹ́hìndé Adégbòdù ṣàrántí dáadáa, èyí tí táyé rẹ̀ ṣaláìsí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sin òkú rẹ̀. Òun ló ń sọ̀rọ̀ pé àwọn agbébọn àwọn adigunjalè wọ́n wá ká wọn mọ́lé o. Ọ̀rọ̀ yìí wá fẹ́ dàbí nǹkan mi o, lẹ́ni tí ìkejì rẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú, ṣùgbọ́n ẹ jẹ́ á gbọ́ ohun tí Kẹ́hìndé Adégbòdù sọ fúnra rẹ̀ náà ká tó mọ̀ ohun tá a máa sọ sí. Ẹ má gbàgbé, ẹ subscribe sórí ìkànnì yìí, ẹ gbọ́ ohun tí Kẹ́hìndé Adégbòdù sọ. Ibo ló wà, yàrá ẹ̀dá, wọ́n ṣàwọnú yàrá mi, wọ́n tiẹ̀ tún wọ aṣọ mi lọ, wọ́n dẹ̀ kó ìwọ̀n bá aṣọ tán lè kó, wọ́n kó bàtà. So mo dúpẹ́ pé wọ́n ṣe anything fáwọn ọmọ wọn, àdẹ̀fọwọ́ kàn àwọn ìyàwó. So wọ́n gba gbogbo fóònù wọn, wọ́n gba ìwọ̀nba owó tó bá lọ́wọ́ wọn nílé. So now nǹkan tó jẹ́ kí n fẹ́ ṣe fídíò yìí, wọ́n ní lára àwọn pípé yẹn tó wá yẹn, ìkànnù wọn make call, bóyá ẹni tó rán wọn ń pè é pé àwọn ò bá Kẹ́hìndé gangan lé o, pé àwọn ọmọ kéékèèké àtàwọn obìnrin làwọn bá, pé àwọn ṣọ́ọ̀ pé àwọn eléyìí lówó kankan lọ́wọ́ kankan, pé àwọn ò bá Kẹ́hìndé lé. Now mo fẹ́ clarify nǹkan tó pọ̀, nǹkan tó jẹ́ kí n jáde torí security purpose ló jẹ́ kí n jáde, torí ààbò lórí àwọn ọmọ mi àtàwọn ọmọ Táíwò àti family mi àtèmi gan, òun ló fà mí ìbá ti ṣe tí mo fẹ́ ṣe, but mo ti rò pé this is the only way tí mo lè fi express ara mi, tí mo lè fi kíró ẹ̀ má bàtún ọkọ̀ mọ̀, because mo mọ̀ thought mi bí mo ṣe rò ó ni pé àwọn tó wá sílé, owó táwọn èèyàn send sí mi through platform tí Bàámi Ayéfẹ́lẹ́ create, so wọ́n rò pé owó yẹn ṣì wà lọ́wọ́ mi, so nǹkan motion tán bá wá sílé nìyẹn. Imagine ọjọ́ yẹn ló pé ìjẹjọ́ tá a sin Táíwò, àwọn kò kàn wọ́n pé èèyàn tiẹ̀ kú, bóyá èèyàn mọ̀, so kò kàn wọ́n, kàn táwọn wà after nìyẹn. So mo fẹ́ ṣe nǹkan tí mo dẹ̀ fẹ́ ṣe yẹn ni pé wọ́n ń pè níbi kéèyàn pàkó yàwọ́. Ìfá mo mọ̀ pé nǹkan tí mò ń ṣe inú Bàámi ò ní dùn sí, ìyẹn Ayéfẹ́lẹ́ wọn ò ní fẹ́ kí n ṣe, but mo wò pé this is the only way tí mo lè fi ṣe láti save ara mi àtàwọn family mi, kíró ẹ̀ má bàa tún happen mọ́, torí àwọn olè tó wá wọn wá lóru, alẹ́ náà wá past 9 lálẹ́ náà wá, wọ́n dẹ̀ náà lò more than 45 minutes. So gbogbo àwọn security àdúgbò wọ́n gbìyànjú bọ̀ kán tó débẹ̀, kémi tó rí wọn get àwọn people yẹn ti ṣe nǹkan tó fẹ́ ṣe, wọ́n ti lọ. So mo fẹ́ post iye owó tó wọlé, then màá post tí bá ṣe náwó yẹn síta, receive everything because ká tó sin Táíwò àti parí building yẹn. So in fact level pé àti kàn, àti ṣe window, àti ṣe front door sí méjèèjì, so ó kù plastering àti fence, floor, many things. So inú owó yẹn náà la dẹ̀ ti ṣe. So màá post àwọn receipt yẹn sí online, màá dẹ̀ fi account balance mi síbẹ̀, kọ́ ẹ má bàa ẹ̀yin tẹ́ ẹ̀ ń wá, kẹ́ ẹ má bàa rò pé owó kankan wà lọ́wọ́ mi, kò sówó kankan lọ́wọ́ mi ò, tẹ́ ẹ bá wá ẹ̀kan fẹ́ wá fìyà jẹ mi lásán àbí àwọn ọmọ lásán ni o. Èmi ò dẹ̀ àwọn ò kí ń gbélé, ẹ má harm àwọn ọmọ, torí kò sí nǹkan tó ká àwọn ọmọ yìí níbi nǹkan tó ṣẹlẹ̀ yìí. Mo mọ̀ pé owó yẹn lẹ need, but kò sówó yẹn lọ́wọ́ mi mọ́ o, mi ò gbọ́dọ̀ parọ́ fún yín o, mi ì parọ́ o. Màá fi account balance mi, màá fi hàn yín, in fact kò ní jẹ́ account tó ń sanwó sí nìkan, gbogbo account tí mo ní màá send gbogbo ẹ̀ balance tó wà bẹ́ẹ̀, kẹ́ ẹ lè mọ̀ pé mi ò lówó kankan lọ́wọ́, tó wáyé pé nǹkan tẹ́ ẹ̀ wá nìyẹn, mi ò lówó lọ́wọ́, èmi ò dẹ̀ lára ìyá o, it's true, mo mọ nǹkan tí mò ń sọ o. So nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ tó yẹ kí n come online kí n sọ̀rọ̀ yìí o, because wọ́n ní téèyàn bá dákẹ́ tààrẹ máa bá dákẹ́, àìlè sọ̀rọ̀ dẹ̀ ní bẹ̀rẹ̀ orí burúkú. Time tí mo wà yìí kò ń ṣe gbogbo nǹkan báyìí ló yẹ kí n tún máa face, but mo mọ̀ pé ìlú tá a wà kò sí tó kàn àwọn kan, so nǹkan táwọn wà after náà wà after. So tó bá yẹ pé mo mọ̀ pé olè ilé ló máa ń ṣílẹ̀kùn fún títà, tó bá yẹ pé lára ẹ̀yin tẹ́ ẹ mọ̀ nípa kínní ni ẹ̀ ń rò pé bóyá owó sì wà lọ́mì kan wá gbà yòókù, kò sówó. In fact owó yẹn gan kò tún tó àtúntì náwó mi lọ nílé yẹn, torí kò yẹ parí tán náà, àkànṣáré ṣe gbogbo yẹn ká fi ṣe bẹ́rẹ̀, ká fi sin Táíwò síbẹ̀, ó ní o. So màá post everything online, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín o,
mi ìgbéraga o, kò sówó lọ́wọ́ mi o, mi ìparọ́ fún yín, mi ò live fake life, àwọn ò kí gbé fake life o. Mọ́tò tí mò ń tà ń lò wọ́n fún wa ní o, àfọwọ́ ara wa rà o. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, ẹ bá mi, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ káwọn family mi wà àtàwọn ọmọ Táíwò, ẹ jẹ́ kó kàn wọ́n balẹ̀, because láti ìjẹta yẹn ẹ̀rù ń bá àwọn ọmọ yẹn, wọ́n láwọn ò lè súnlé. Níbo ni mo fẹ́ kó wọn lọ? Kò síbi tí mo fẹ́ kó wọn lọ. Ọ̀ṣun tí mo wà ọkọ̀ mi ò papọ̀, mi ì lè ṣe nǹkan tí mo lọ ṣe ń bẹ̀ mọ́ tí mo fi padà wá sílé. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni o. Lẹ́yìn fídíò yìí màá ṣe gbogbo receipt yẹn, bó ṣe jáde, iye tó wọlé màá kọ́kọ́ gbé síbẹ̀, bó ṣe jáde bá ṣe náwó màá sọ everything síbẹ̀, ẹ máa rí. Bàámi Ayéfẹ́lẹ́ tẹ́ bá rí fídíò yẹn, ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mi ì fi lọ yín kí n tó ṣe, ẹ jọ̀ọ́ bó ṣe gbà ló jẹ́ kí n ṣe bẹ́ẹ̀. Mo fi Ọlọ́run mo fi bẹ̀ yín, ẹ̀rù ló ń bá èmi o, because èmi ò bá tẹnì kankan jẹ́, mi ì dẹ̀ ro rí kí tẹ̀yìn kankan má dà o, mi ì dẹ̀ ever ro ikú sí Táíwò ní 50 years to this time. So ẹ tó bá rò pé torí irú nǹkan tó ṣẹlẹ̀ bóyá torí ẹ̀ wọ́n ti sọ mí di millionaire àbí billionaire, irọ́ lẹ pa o. Mo mọ̀ pé ó máa sọ mí di later, but gbogbo owó tán dá kò sówó lọ́wọ́ mi o. Ó ní mo ní kí n sọ o, ẹ jọ̀ọ́ o, ẹ̀yin èèyàn ẹ bá mi bẹ̀ wọ́n, ẹ̀bẹ̀ ni mo lè bẹ̀ wọ́n o, mi ì lágbára kankan o, lẹ́yìn Ọlọ́run lẹ́yìn àdúrà mi ò ní kankan o. Ẹ jọ̀ọ́ o, ẹ dákun, ẹ má wálé láti wá hàm àwọn ọmọ mi àtàwọn ìyàwó àti àwọn ọmọ Táíwò. Ẹ jọ̀ọ́ ẹ kàn tí ẹ rò pé à ń mọ̀ lọ́wọ́, ẹ jọ̀ọ́ ẹ kàn tí ẹ rò pé à ń mọ̀ lọ́wọ́, mo bẹ̀ yín ni, mi ò lágbára kankan, ẹ̀bẹ̀ ni mo ń bẹ̀ yín o. So after this video ẹ máa rí gbogbo post yẹn, gbogbo receipt bá ṣe náà àti iye tó kù láwọn àkáǹtì mi tí mo ní. So mo rò pé tẹ́ bá rí yẹn bóyá ọkàn yín máa balẹ̀ pé mi ò parọ́. And tó bá dẹ̀ jẹ́ pé another reason lẹ fi wá, mo mọ̀ pé mi ò ṣẹ̀yìn o, mi ò dẹ̀ ṣẹ̀ anybody o, mi ò ṣẹ̀yìn o, mo mọ̀ èèyàn kì í rìn orí má mi o. Tó bá yẹ pé mo ṣẹ̀yìn, ẹni tí mo bá ṣẹ̀ kó sọ o, màá bẹ̀ o, mi ò proud o. Lọ́wọ́ tí mo wà yìí o, mi ò proud, mi ìgbéraga o, mi ì dẹ̀ ní kankan tí mo gbẹ́mi lé o ju Ọlọ́run lọ o. So ẹ jọ̀ọ́ o, ẹ dákun, ẹ má jẹ́ kó tó jẹ́ tẹ̀lé, ẹ má tún jẹ́ fi social media popular lẹ́ẹ̀kejì o. Mo bẹ̀ yín torí Ọlọ́run, ẹ ṣé. ọ̀rọ̀ la gbọ́ lẹ́nu Kẹ́hìndé Adégbòdù, ìkejì Táíwò Adégbòdù tó ṣaláìsí lọ́jọ́sí tá a ṣẹ̀ṣẹ̀ sin òkú rẹ̀. Òun ló ti ké jáde o pé àwọn agbébọn rìn, àwọn adigunjalè, àwọn alọ́kólóhunkígbe wọ́n ní wọ́n ṣe àbẹ̀wò sílé rẹ̀. Kí wá nìdí tí àwọn agbébọn rìn máa fi wá sílé Kẹ́hìndé Adégbòdù? Wọ́n ní ṣé torí owó tí wọ́n dá fún un ni? Ṣé owó tí Yínká Ayéfẹ́lẹ́, bàbá wa Yínká Ayéfẹ́lẹ́ tí wọ́n fún Kẹ́hìndé Adégbòdù, ṣé nítorí ẹ̀ ni wọ́n ṣe wá ni? Àbí nítorí owó tí àwọn olólùfẹ́ Táíwò Adégbòdù nígbà tó wà láyé, ṣé nítorí owó tí wọ́n fún Kẹ́hìndé Adégbòdù, ṣé nítorí ẹ̀ ni wọ́n ṣe wá ni? Ohun tí Kẹ́hìndé Adégbòdù ń sọ ni wípé gbogbo owó tí wọ́n fún àwọn níbi ayẹyẹ ìsìnkú Táíwò Adégbòdù, wọ́n ní gbogbo owó tí wọ́n pa ń bẹ̀ àti gbogbo owó táwọn èèyàn fún wọn, wọ́n ní wọ́n fi ṣe ilé Táíwò Adégbòdù ni o. Ẹ̀bẹ̀ wá ní Kẹ́hìndé Adégbòdù wá ń bẹ àwọn agbébọn rìn tó wá sílé, nítorí pé wọ́n nígbà tí wọ́n wá, wọn ò bá Kẹ́hìndé Adégbòdù ńlé. Wọ́n ní ìyàwó àti àwọn ọmọ títí ẹ̀ àti ti Táíwò àti ìyàwó Táíwò, àwọn ni wọ́n bá ńlé o. Wọ́n tiẹ̀ ní àwọn agbébọn rìn yìí, wọ́n ní gbogbo aṣọ wọn òun ni wọ́n kó lọ, gbogbo góòdù, gbogbo ago, gbogbo bàtà òun ni wọ́n kó lọ. Kí la ti máa ṣayé yìí síná? Ẹ̀yin aráalé, ọ̀rọ̀ lẹ gbọ́ yìí o. Kí ni ẹ̀yin náà wá rò pé àwọn adigunjalè tó wá sílé àwọn Èjìrẹ́ Adégbòdù yìí, kí ni wọ́n wá ṣe? Kí lẹ̀yin náà rò sí ohun tó ṣẹlẹ̀ yìí? Ohun tẹ́ ẹ bá rò, ẹ bá wa fi sí abala ìrísí, ẹ bá wa fi sí abala comment section ká mọ̀. Kẹ́ ẹ dẹ̀ má gbàgbé, ẹ máa subscribe sórí ìkànnì wa, ẹ like, kẹ́ ẹ comment, kẹ́ ẹ máa share. Ẹ má gbàgbé o, ìkànnì Kingfax Gist TV òun lẹ wà yìí o. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ ṣé o.